ordinary lògógó ògógó dá o lọ́dún kan wàláhì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́dún kan àwọn kan lọ sí Amẹ́ríkà èmi náà wà l'Amẹ́ríkà yẹn àwọn tó wà l'Amẹ́ríkà yẹn ògógó gbọ́dọ̀ wà láàrin àwọn ẹni yìí ògógó gbọ́dọ̀ wà láàrin àwọn ẹni yìí tó wá sí Amẹ́ríkà wàláhì èmi náà wà l'Amẹ́ríkà lọ́dún yẹn mo kàn pé ni sátì níbo lẹ́wà ọlọ́wà wà ní Èbúté Mẹ́ta wọ́n ní bàbá báwo ni ṣe dáadáa ni báwo l'Amẹ́ríkà mọ́ l'Amẹ́ríkà ìlú dáadáa ẹ jọ ẹ sẹ́ndì data page sọ ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi ń sìn tó fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún ìgbé kẹ́mà bọ̀ l'Amẹ́ríkà mo fi Ọlọ́run tí mo ń sìn mo fi búra ọ̀rọ̀ yìí ẹnìkan fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún kẹ́yìn náà máa bọ̀ l'Amẹ́ríkà báyìí yòógó ni rárá fámi ẹ má jẹ́ kí n wá á dàbí ẹni wípé torí àwọn ẹni tí wọ́n wà l'Amẹ́ríkà yẹn lèmi náà fẹ́ fi wá ẹ má jẹ́ kí n wá táwọn ènìyàn bá kú l'Amẹ́ríkà tán àkáwá plan kémi náà wá wá fúnra mi ọdún tí mo sọ yìí èmi Òbésèré gbogbo alájọ wà l'Amẹ́ríkà that was 2018 2017 so 2018 Òbésèré ní aláyé máa bọ̀ l'Amẹ́ríkà ẹ máa bọ̀ wọn ni mi ò wá ẹ jẹ́ káwọn ènìyàn kọ́ ṣe táwọn fẹ́ ṣe tán tó bá ṣe tiwọn tán láftà èmi àpàdà wá ògógó dáadáa o ó ní ayọ̀ ọkàn contentment kan náà pé ó ní ìtẹ́lọ́rùn ó ní ìtẹ́lọ́rùn ń bẹ fún dalẹ́dàá ògógó jáde láyé ní aago 3 ọ̀sán yìí ní jáde láyé ní aago 3 ọ̀sán yìí àwọn nọ́ọ̀sì àwọn dókítà àwọn specialist wọ́n gbìyànjú wọn try alẹ́ àná ti gbé lọ sí special ward nìkẹ́ni kankan kó má rí ó tó wá di pé títàn wá di Ọlọ́run má fi káńsà ṣe wá o ẹni dáṣà nù wá o káńsà ò dá o kò sáìsàn náà tó dá o kò sáìsàn tó dá o diabetes ò dá o kidney problem ò dá o liver problem ò dá o onídìí àti ò dá o káńsà burú o káńsà ò dá kò dá àdánwò ńlá ni ìrora ńlá ni ìnira ńlá ni Ọlọ́run bá mi ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tálájì táwọn àzánù gbogbo bá wulẹ̀ kó ṣẹ̀ lọ́njọ́ wọ́n ṣàforíjì fún wọn wọ́n ṣe àforíjì fún wọn lọ́njọ́ nínú àánú rẹ̀ lábẹ́bẹ́ o gbogbo ẹ̀ṣẹ̀ tí ògógó bá wò kó ṣẹ̀ láyé táwọn àzánù gbogbo lọ́n dákun bá wa ṣàforíjì fún wọn o jọ gbìyànjú o àwọn èèyàn gbìyànjú wọ́n try àmọ́ àsìkò tó kádàrá Ọlọ́run ọba ó kò lórí ògógó ìbọ́dún iná làkẹ́rẹ́ pé happy new year ọdún iná lájọ ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọdún iná lájọ sódé ìṣọjọ́ bí ṣe gbogbo ẹ̀ tó last year ṣe gbogbo nǹkan lọ́nà kó ṣe jọ tí ògógó ṣe birthday tó a lọ ṣe fún nílàró la ilaha illallah Muhammadur rasulullah asásèmọ nìyẹn asásèmọ nìyẹn àsìkò ní ṣe mímọ́ la ilaha illallah Ọlọ́run wà laqad alimna al-mustaqdimina minkum wà laqad alimna al-mustakhirin ẹni tó máa kọ́kọ́ kú Ọlọ́run ni mo mọ̀ ẹni tí ó gbẹ̀yìn kú Ọlọ́run ni mo mọ̀ àwọn tọ́lọ̀ fi jù wá lọ náà nìyẹn indahu ilmu sa'a wa yunazzilu al-ghaytha ìmọ̀ márùn yìí kò sẹ́ni tó mọ̀ lẹ́yìn Ọlọ́run ìmọ̀ alákọ̀ọ́kọ́ ilmu sa'a ọjọ́ tí jọ́ngbìdà kí á mú ìṣẹ̀lẹ̀ òyìí sí lọ́wọ́ ẹnìkan ọwọ́ Ọlọ́run ló wà wa yunazzilu al-ghaytha bójú bá ṣú yóò rọ̀ kò ní rọ̀ ọwọ́ Ọlọ́run ló wà wa ya'lamu ma fil arham ní ti ń bẹ́nu oyún obìnrin yóò bí lọ́kùnrin yóò bí lóbìnrin yóò bí lókùn yóò bí láláyè ọwọ́ Ọlọ́run ló wà wa ma tadri nafsun ma taksibu gadan ní tí ó ṣẹlẹ̀ lọ́la òyìí ẹnìkan ọwọ́ Ọlọ́run ló wà àmọ́ tadri nafsun bi ayyi ardin tamut ibi tó kálukú kú sí kò yẹ nìkan ọwọ́ Ọlọ́run ló wà inna Allaha alimun khabir ògógó máa kó àwọn èèyàn jọ nínú Ramadan àwọn ọmọ kékèké èmi á kó gift lọ òun náà tún gba gift kalẹ̀ a máa ṣe quiz Quranic competition oríṣiríṣi ògógó máa ń ṣe fáwọn Allahu Akbar kabira Allahu Akbar níjọ́ tí mo bẹ̀rẹ̀ kíní yẹn mo kàn gbé lọ sí Ọdúnfà street lébùté mẹ́ta mi tó máa ń jókòó sí bá kó gbọ́n ọjọ́ mo kàn fún wọn gift ògógó wà pé mi ní rí àlùfáà ní ẹwà kí ní tá à ń ṣe yìí mo fẹ́ máa ṣe nílùú mi kó máa jẹ́ ọdọọdún nínú Ramadan ẹ jẹ́ kí n máa ṣe nílùú mi kẹ́ ẹ máa kó gift wá èmi náà máa gba gift mo fẹ́ máa kó gbọ́ ọmọ kékèké jọ kábẹ̀rẹ̀ sí máa fún àwọn ọmọ ní gift fún wọn nílẹ̀ fún wọn láṣọ fún wọn lówó fún wọn lóúnjẹ abẹ̀rẹ̀ ọdún kìíní oṣù ọdún kejì ọdún kẹta láyé dáyọ Ramadan ta ṣetán yìí náà àṣẹ Ramadan ta wá ṣetán yìí wá ní ògógó pín ẹ̀bùn jù ó pín ẹ̀bùn fún àwọn èèyàn jù ní Ramadan eléyìí ta ṣetán yìí kádàrá Ọlọ́run ọba ńkọ́ kádàrá Ọlọ́run ọba ńkọ́ kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan láyé tí ń bẹ láyé ní ó tọ́kú wò gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí ń bẹ láyé ló máa tọ́kú wò gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tí ń bẹ láyé ní ó tọ́kú wò ògógó bọ́lẹ̀ títí ẹni yẹ gbogbo lẹ́nu o ìjọ tásìkò kálukú bá dẹ̀ tó
ìyókù mẹ́ra ni ìyókù mẹ́ ni o ẹni rẹ ni agbára Ọlọ́run gbogbo ti dé làrò wọ́n ti gbé dé ìlú ẹ̀ lálẹ́ yìí bá ti di ní àárọ̀ ọ̀la yóò wọlé Ọlọ́run bá sùn Allahu Akbar gbogbo àwọlé Ọlọ́run bá sùn lọ́la ìbejì ní Ògògó díẹ̀ ti lọ ti pẹ́ kọ́lọ́n tó wá kọ́ kádàrá bọ̀ náà lọ yìí gbogbo àwọn tá a kù lẹ́yìn Ọlọ́run dákun jẹ́ àpẹ́ fúnra wa o gbogbo àwọn ọmọ Rashida tó jákọ̀bí kọ́lọ́ bá ṣe dáadáa fún ọkọ̀ àdúró tí o Rashida làkọ̀bí Shakira Halima àwọn tó kọ́ àtàwọn ọmọ àwọn náà Allahu Akbar kọ́lọ́ bá ṣe dáadáa fún ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún Ògògó tó jẹ́ bàbá kan ìyá kan náà ló bí wọn dádì kọ́lọ́ bá dúró tì yín o kọ́lọ́ máa fi ikú Ògògó máa fi tún àṣírí yín o gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo àwọn àti Yínká Quadri lájọ́ máa papọ̀ Yínká Quadri Alhaji Abdulgani Ọlá Yínká Quadri àjọ wà lánàá títí ní àtúnṣàdúà àtúnṣe àtúnmọ̀ lánàá àjọ wà ń jẹta àtúnjọ wà lánàá ní Alhaji Yínká Quadri ọlọ́mọ àdúró tì yín Prince Jídé Kòsọ́kọ́ Ọ̀túnba Adébáyọ̀ Sàlámì kárí gbogbo wa náà ọ̀nà kò dúró tì wá Olú Onífádé àti Ṣínà àwọn ojoojúmọ́ àwọn tó ń sùn pẹ̀lú gbogbo lọ́sítù nìyẹn ọlọ́mọ àdúró tì gbogbo wa láti tóbi Ọlọ́run má fi ikú Ògògó wọn fi tu wa láṣẹrí o láti tóbi Ọlọ́run lágbára ẹ ọlọ́gọ́ ẹ gbẹ̀yìn olólùfẹ́ ẹ̀yin fans ẹ̀ ń ṣàdúrà káàkiri ọwọ́ Ọlọ́run lè ti wá kì í ṣe ọwọ́ ẹnìkan bá sọ pé ọwọ́ èèyàn kan ló ti wá irọ́ ní kánsà ni bó nílà káyì bí bá ti dé stage 4 kánsà àdúrà ní kéèyàn máa ṣe ẹ̀rí pa àdúrà yẹn náà làwọn náà ń ṣe àdúrà náà là ń ṣe kánsà bá ti dé stage 4 kò sí nǹkan tó kọ́ mọ́ ju pé ẹ máa bẹ́ lọ́n lọ tó bá wọ Ọlọ́run yóò dẹ́mi ẹ̀ padà tó bá wọ Ọlọ́run yóò ní àsìkò ti tó ilé ayé ilé asán tó bá wọ Ọlọ́run yóò dẹ́mi ẹni yẹn padà ìdídówó mo kì í sà ìdídówó má ti mo kì í ẹ̀gbọ́n tó bá wọ Ọlọ́run ọba ada ẹ̀mí ẹni tó bá ti wà ní kódà bó jẹ́ stage 1 náà ní kánsà aburú ńlá ni àìsàn burúkú ní kánsà o Ọlọ́run ṣàánú wa aburú ńlá ni àwọn ẹ̀dẹ̀ ṣàdúrà àwọn èèyàn gbìyànjú wọn try but kọ́lọ́n lọ́jọ́ ìní kó bá foríjì Alhaji Taiwo Hassan Ogogo ẹ̀ lórí that lọ́wọ́n bá foríjì Alhaji Taiwo Hassan Ogogo láti tóbi Ọlọ́run lágbára ọlọ́gbọ̀ ẹ̀ tó bá yà wèrè ńkọ́ ẹ wo mo fàsìkò yín rántí Yomi King Ọ̀pẹ̀bẹ́ Yomi King Ọ̀pẹ̀bẹ́ kọ́lọ́n fún lálàáfíà o Ọlọ́run bá wà fún lálàáfíà o wà fún Yomi King Ọ̀pẹ̀bẹ́ wà fún lálàáfíà o kálukú abiti ẹ lára ni o wàláhì kálukú abiti ẹ lára ni Ọlọ́run bá wa ṣàforíjì ńlá fún Ògògó ọlá ti tóbi Ọlọ́run lágbára ọlọ́gbọ̀ ẹ gbogbo ẹni tí ò lálàáfíà kọ́m kí ló fẹ́. mo lọ sí òní nǹkan nípa ìjà. ok kọ́ lọ́wọ́ bá mi sọ ẹ̀ wẹ́ẹ́ ó dàn gbà lọ́wọ́ bá mi sọ ẹ̀ ọlọ́wọ́ aṣọ ẹ̀ mo bá rà tó gbọdọ̀ lọ́wọ́ tẹ̀ mo fẹ́ ṣí gèètì àbí mo fẹ́ ṣí gèètì fún gbogbo ẹni tí ò lálàáfíà táwa náà ní inú ẹbí inú fámìlì kọ́nà fún gbogbo wọn lálàáfíà o kò sí abúwa yìí náà aláìsàn everybody wa o kọ́nà ní kò wò wá sàn o aláìsàn everybody wa kọ́nà kò wò wá sàn kò sẹ́ni tí ò ní sickness kan àbí kejì tó nurse lára bẹ́ẹ̀ ni cancer is a deadly disease and money draining ó máa ń gbọ́ owó lọ́wọ́ níní láìtàláì cancer àgbákò ni o ìdàkùn abúwa náà ìjà mójútó àlàáfíà ara wa jẹ́ bí mo ṣe sọ ní ìjẹta kọ́ yẹn ẹ try ẹjọ́ ẹ lọ get ìtọ̀ rànkúnmí àtọ̀ rànkúnmí mílìkì rànkúnmí mo sọ fún wa jẹta ẹ lọ get ìtọ̀ rànkúnmí pẹ̀lú black seed oil táǹpẹ̀ ní abatu sada original black seed oil ẹ̀wẹ́ 4,000 naira ni ìtọ̀ rànkúnmí yẹn bá ti sọ fún bí 5,000 naira bá yín gẹ̀tẹ̀ kẹ̀dẹ̀ ráwọ́ yín gidi ẹ máa mix mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kẹ́ máa gbé sí kẹ́ wọ́ọ̀mù ẹ̀ ẹ gbé sínú microwave ẹ wọ́ọ̀mù ẹ̀ kẹ́ máa mú bíi tíì ó ṣiṣẹ́ gan ó máa ń dènà gbogbo àrùn tí ó da diabetes cancer kidney failure stone in the kidney ó máa ń dènà ẹ̀ ẹ dákun try gbogbo wa and after ẹ jẹ́ máa jẹ́ kí wọ́n try after 6 months kí wọ́n try láti máa lọ consult doctor ẹ̀ kí wọ́n máa ṣe check up ìní lapati òjẹgbá òjàwó oúnjẹ gbogbo ẹ̀ mọ́ra wọn ó try láti máa ṣe check up ìjọ wà fi àǹfọ̀sẹ̀ kọ́ ọmọ bọ́lá tó ṣe rò àmọ́ kọ́ wá sí náà ní alára wa ìtọ̀ rànkúnmí yẹn try kẹ́ lọ get ẹ̀ mo sọ náà níjẹta ó dá gan pẹ̀lú black seed oil ó ṣiṣẹ́ ó dẹ̀ da kọ́nà ń jọ nínú àánú ẹ̀
kọ́nà lọ́jọ́ ìní kó dáàbò ẹ̀bọ̀ gbogbo wa kó fi ṣe ṣọ́ wa kó mọ̀jà fi ọjọ́ ọlọ́jọ́ mọ̀jà fọjọ́ ọlọ́jọ́ lọ Alhaji Taiwo Hassan Ogogo Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àwọn ṣàlékún ìgẹ̀ fún Allahu Akbar gbọ́dọ̀ wa lọ́ba ṣàwọn náà ti di ọ̀rọ̀ Ogogo ọ̀rọ̀ Allahu Akbar gbọ́. My mother took 16 chemotherapy and radiotherapy. She got operated 4 months ago. Ogogo náà ti di ẹni táwọn ọ̀nà tí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn nígbà tó ń bẹ láyé láàmú sọ ọmọ mi Alhaji Hamzat Abiola Azeezat olóríire káàbọ̀ ọ̀rọ̀ Ogogo náà ti di pé nígbà táwọn sọ wà nígbà tó ń bẹ láyé ilà lè ká ó tún dijọ́ tábà tún pàdé níwájú Ọlọ́run Ogogo yóò wọlé Ọlọ́run sùn lọ́la Allahu Akbar ẹja lọ sí kíná gbórúkọ ẹ mò ń lọ sí location lẹ́nìí mò ń lọ location lọ́la mò ń lọ location lọ́túnla mo ti parí fún Ogogo nìyẹn kò sí tó jọ mọ́ mo fẹ́ bá Rashida sọ̀rọ̀ ọmọ mi mo fẹ́ bá Shakira sọ̀rọ̀ ọmọ mi mo fẹ́ bá Halima sọ̀rọ̀ kò sí tó jọ mọ́ mo fẹ́ bá àwọn ìyá wọn sọ̀rọ̀ kò sí tó jọ mọ́ kò sí mọ́ àìláì pé mo ń lọ sóde kan mo wá fẹ́ pàdé Ogogo mo ti parí báyìí ṣe rí náà nìyẹn Najiwa Namdiwa Idan Bada Wahidin ama wala yoko kan ama lọlẹ yoko kan náà ni wallahi ama wala yoko kan ama lọlẹ yoko kan ni ona bọlẹ no mọ́tò nìyẹn. It's so sad, very sad news wallahi ilé ayé asan ni gbogbo ẹja rẹ àfọwọ́ bá filẹ̀ ni kò sọ iṣu tó wà mẹ́rin sí ni pé Ọlọ́run tó ń dára yìí ilé ẹjọ́ òun la fẹ́ gbé lọ ó ti dára tí ó tó ṣe nǹkan mi lọ Ọlọ́run ti tún bọ́ sí nǹkan mi tó tún ṣe nǹkan mi lọ Ogogo ní ikú kan nìyẹn ó ti kú nìyẹn àmàlẹ́kà ti pa lẹ́ni tó Ogogo kú yìí àìmọye ẹ̀dá ló kú lẹ́ni yìí náà. Ola Papi J only my late dad took chemotherapy and radiotherapy in India and eventually dead after 1 year. After 1 year. Báko ní cancer sẹ́ cancer ò dáa àdánwò ní a máa gbowó lọ lọ́wọ́ yẹn àgbà nǹkan burúkú láìla owó ní Ọlọ́run jọ nínú àánú ẹ̀ dákun gbogbo àìsàn tí mo ní ta dúkìá tí mo ní ti sọ ní sí kolobo tí n fi ní ṣẹ̀sín ọlọ́mọdé ò bá gbogbo wa o gbogbo àìsàn tí máa fi ní ṣẹ̀sín tí máa gba dúkìá lọ́wọ́ ẹni Ọlọ́run jọ dákun ọjọ́ bá gbogbo wa o gbogbo ẹni tó dẹ̀ wà lórí àìsàn yẹn báyìí Ọlọ́run bá wa fún wa ní àlàáfíà tó péye o Ọlọ́run jọ nínú àánú ẹ o má yí o malaria ń ṣe ẹ ẹnìkan ń ṣe ẹ o má yí òun yọ àsìkò tí kálukú ẹjẹ asúnmọ́ Ọlọ́run bá wa gbogbo ẹ̀sìn tí Ogogo bá sin nísìn àti dáadáa ẹ̀ ní tí ó bá pàdé nìyẹn àwọn tó Ogogo máa bá pàdé ó kó ẹ̀sìn ẹ̀ báyìí aláì ó kó ẹ̀sìn ó kó wa ìjà lọ mójútó àlàáfíà ara wa ẹ dákun gbogbo ẹ̀yin yẹn wa ẹjà mójú tó àlàáfíà wa gbogbo báyìí ẹnìkan ló tó kọ eléyìí nísìn ó ní I understand you perfectly ó ní my first born was diagnosed of hepatoplasma just pass akọ ó kó òyìnbó yẹn sickness kan burúkú náà kan cancer of the liver la ilaha illallah at the age of 1 year plus cancer of the liver at the age of 1 year plus he passed through chemotherapy but couldn't make it Ọlọ́run foríjì wọn yín Allahu Akbar ní wọn ṣàforíjì fún cancer of the liver tí wọ́n sọ yẹn Ọlọ́run ló mọ iye owó tó gbọ́ lọ́wọ́ wọn bó ṣe wà yẹn Ọlọ́run ló mọ iye tí wọ́n ná bó ṣe wà yẹn owó tí wọ́n ná fún cancer mílímílí ni mílímílí tí wọ́n tán pè bẹ́ẹ̀ mílíọ̀n ni ẹjọ́ ẹ lọ gẹ́ẹ̀tì camel milk yẹn kẹ́ẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì ìtọ̀rànkúnmí ẹ lọ wá black seed oil yẹn pẹ̀lú oyin ẹ mí sí ẹ papọ̀ ẹ máa wọ́ọ̀mù ẹ̀ kẹ́ ẹ máa mú ó ṣiṣẹ́ dáadáa ó ṣiṣẹ́ ẹ̀dẹ̀ máa lọ fún check up iṣẹ́ rẹ̀ ó pọ̀ dáadáa ní Ọlọ́run bá wa foríjì Alhaji Taiwo Hassan Ogogo bá wa yọ́nú sí bá wa ṣàforíjì fún gbogbo iṣẹ́ rẹ̀ àmọ́ máa ṣe àṣìṣe Ọlọ́run jọ̀ọ́ dákun bá wa foríjì tó bá di ní ọ̀la obìnrin tẹ́ bá wà níbi àbí pápá àbí Ifọ̀ àbí Ìlaro ni a máa sin wọ́n sí lọ́la his hometown náà nìyẹn ọmọ Ìlaro ni ibẹ̀ la máa sin wọ́n sí lọ́la inshallah
kọ́lọ́n lọ́jọ́ ni kó fi ṣe ṣọ́ àwa náà Ọlọ́run kò ṣàánú kò dúró tiwa o ọlágbára Ọlọ́run lọ́wọ́ ẹ̀ ẹ pàdé tó àníkàkiri àwa náà ni àárọ̀ láṣà àwọn bíi àárọ̀ la bíi 10 láàárọ̀ ṣá pẹ̀lú aṣọ tó wọ́n máa dúdú àwọn èèyàn ìgbà àwọn èèyàn tó ń bọ̀ tó ń gbọ́ máa dúdú àwọn èèyàn inshallah.